Ààrẹ Tinubu ni kò tíì fi ojú kan oorun lórí ọ̀wọ́n gógó ògùn lílò. Ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ló ti ní owó òṣìṣẹ́ tó kéré jù yóò máa wá sí ìmúṣẹ lóṣù kẹta. Àjọ aṣọ́bodè ló ti rí ọwọ́ tó ọkọ̀ Agbeoworin tó kún fún owó rọ̀gbùrọ̀gbù. Àbúrò Nnamdi Kanu ti na ìka ẹ̀sùn sí ààrẹ Tinubu àti gómìnà ìpínlẹ̀ kan. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi ọwọ́ òfin gbé àwọn afurasí 8 lórí ọ̀rọ̀ ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Plateau. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, ènìyàn 76,000 sókè ló ti pàdánù ẹ̀mí wọn níbi aáwọ̀ ti orílẹ̀-èdè Israel. Lẹ́ka ìròyìn eré ìdárayá, Sam Sójè ló ti ní ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọn kò tí pé tó ṣáájú ìdíje AFCON. Ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sí ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló dé sétí ìgbọ̀nyín. Ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́, ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa lọ́lọ́kọ̀ọ́jọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Alákòóso fún ètò ìlera ti ìpínlẹ̀ Dókítà Túnjí Aláùsá ló ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kò tíì fi ojú kan oorun lórí bí owó oògùn lílò ṣe gbé owó léré tó fi mọ́ ọ̀wọ́n gógó àwọn oògùn wọ̀nyí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣáájú nínú oṣù kẹjọ ọdún 2023 ní iléeṣẹ́ ìpèsè oògùn méjì ló ti kéde ìlọkúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Lẹ́yìn ìgbésẹ̀ yìí ni àwọn oògùn lílò ti gbé owó léré káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Alákòóso Túnjí Aláùsá ẹni tó mẹ́nubà ọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn lẹ́yìn tó ṣe aṣọ lójú eégún àwọn àkànṣe iṣẹ́ kan ní ilé ìwòsàn ti ìjọba FMC tó wà ní Èbúté Mẹ́ta ìpínlẹ̀ Èkó. Ó sọ di mímọ̀ pé ààrẹ Tinubu ló ti pàṣẹ fún ẹ̀ka tó ń rí sí ètò ìlera láti wá ojútùú sí ìṣòro bí àwọn oògùn lílò wọ̀nyí ṣe gbé owó léré. Bákan náà ló ní ààrẹ Bọ́lá Tinubu ló ní àfojúsùn láti ṣe àgbékalẹ̀ ètò ìlera tó jẹ́ ojúlówó fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Alága gbogbogbò fún ẹgbẹ́ òṣìṣẹ́ lórí orílẹ̀-èdè Nàìjíríà NLC Joe Ajaero ló ti fi èròǹgbà rẹ̀ hàn pé ìgbésẹ̀ owó òṣìṣẹ́ tó kéré jù ni yóò máa wá sí ìmúṣẹ nínú oṣù kẹta ọdún yìí tí ọ̀rọ̀ bá ti wọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Joe Ajaero ló mẹ́nubà ọ̀rọ̀ yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá lọ́jọ́bọ̀ àná pé ìjọba àpapọ̀ ló ti ní kí àwọn fi aṣojú ránṣẹ́ láti wà lára ìgbìmọ̀ tí wọ́n fẹ́ gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù, àti pé àti ọdún tó kọjá ni àwọn ti fi orúkọ àwọn aṣojú náà ránṣẹ́. Bákan náà tí ìgbìmọ̀ náà bá ti wà ní ìkàlẹ̀ làwọn yóò tó jókòó pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ owó náà. Owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ti tẹ́lẹ̀ ni yóò máa tẹnubọ epo nínú oṣù kẹta ọdún yìí. Bákan náà ni ó ṣeéṣe kí àwọn ní àsọyé ọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ kó tó di ìgbà náà. Àjọ aṣọ́bodè orílẹ̀-èdè Nàìjíríà custom ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ló ti rí ọwọ́ tó ọkọ̀ Agbeoworin tó kún fún àpò 12 ìrẹsì ilẹ̀ òkèrè. Ọkọ̀ Agbeoworin tó ní àmì ìdánimọ̀ FKG 993BZ bákan náà ló ṣe àwárí owó mílíọ̀nù 24 sókè èyí tó jẹ́ ti ilé ìfowópamọ́ Access ẹ̀ka ti ìlú Abẹ́òkúta tí ń ṣe olúìlú ìpínlẹ̀ Ògùn. Àdarí àjọ custom Olúṣọlá Aládé ló fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lónìí fún àwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday nígbà tó yọ̀ǹda owó náà fún àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ náà pé láti
láti inú oṣù kẹrin ọdún 2022 ni àwọn ti rí ọwọ́ tó ọkọ̀ náà lójú ọ̀nà ìjòhùn ìjọ̀gá sí Sokoto, Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn, àti pé adarí àgbà àjọ aṣọ́bodè náà ló pa á láṣẹ ìyọ̀ǹda ọkọ̀ Agbeoworin náà àti owó inú rẹ̀ fún ilé ìfowópamọ́ tí ọ̀rọ̀ náà kàn lẹ́yìn iṣẹ́ ìwádìí. Bákan náà ló ní ọwọ́ bá àwọn afurasí mẹ́ta tí wọ́n lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ náà. Lákòótán ọ̀gá àgbà náà ní àwọn kò ní tẹsẹ̀ dúró nípa ti ìgbìyànjú àwọn láti máa gbógun ti ìwà ọ̀daràn àti ìwà fàyàwọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló sọ di mímọ̀ sí iwájú wípé òun ti ṣe bẹ́ẹ̀ pa owó sábẹ́ àpò ìṣúra ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ àjọ aṣọ́bodè orílẹ̀-èdè Nàìjíríà. Àbúrò sí olórí ẹgbẹ́ IPOB Nnamdi Kanu, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Kanuta, ló ti gbéná wojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bí ó ṣe kọ̀ láti yọ̀ǹda ẹ̀gbọ́n rẹ̀ Nnamdi Kanu nínú ìhámọ́ tó wà tí wọ́n fi sí lọ́dọ̀ àjọ ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Ṣáájú lọ́dún 2021 ló ti fi ọwọ́ òfin gbé Kanu ní orílẹ̀-èdè Kenya tí wọ́n sì gbé wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Kanuta ló ti fi ọ̀rọ̀ náà sórí ẹ̀rọ ayélujára abẹ́yẹfò Twitter X báyìí pé gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma àti àwọn ọ̀rẹ́ rẹ̀ ní apá gúúsù ìlà oòrùn ni wọ́n gbégi dínà òmìnira ẹ̀gbọ́n rẹ̀ Nnamdi Kanu. Bákan náà ló bi ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìbéèrè ńlá pé àwọn àǹfààní wo ló ti ń jẹ níbi ètò ìṣòro ètò ààbò ní apá ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, igbákejì abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà Benjamin Kalu ló ti ní ọ̀rọ̀ ló ti ń lọ láti yọ̀ǹda Nnamdi Kanu. Bákan náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau láti ẹnu agbẹnusọ wọn ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Alfred Alabo ló ti fi ọjọ́bọ̀ Thursday sọ di mímọ̀ pé ọwọ́ ti bà àwọn afurasí mẹ́jọ tí wọ́n lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Plateau lọ́jọ́ ọdún Kérésìmesì. Ìṣẹ̀lẹ̀ ìkọlù tó gba ẹ̀mí lẹ́nu ènìyàn ìgbàsókè. Alfred Alabo sọ di mímọ̀ sí iwájú pé onírúurú agbègbè ní ọwọ́ ti bà àwọn afurasí náà gẹ́gẹ́ bí ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun ti ṣe fi àwọn òṣìṣẹ́ ààbò ọlọ́pàá ránṣẹ́ sí àwọn agbègbè tí ọ̀rọ̀ náà kàn. Bákan náà ló ní àṣeyọrí ló ti dé bá ìgbésẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló ti mú ẹnu àtẹ́wá sí orílẹ̀‐èdè Nàìjíríà káàkiri orílẹ̀‐èdè àgbáyé. Bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà nígbà tí gómìnà ìpínlẹ̀ Plateau Ṣẹlẹ ló ti pè fún ìgbìyànjú ìṣọ̀kan láti fi ojú àwọn aṣebi hàn. Bí ẹ kò bá gbàgbé pé igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ló ti ṣe àbẹ̀wò sí àwọn tó fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀dọ́mọdé ọkùnrin David Mangunu láti abúlé Jeremiah ẹni tí ó kàn sí oníṣègùn ìbílẹ̀ láti dóòlà ẹ̀mí rẹ̀ nípa ti àìlèṣe dáadáa nípa ti ìbálòpọ̀. Ẹni tí ó ti ṣe bẹ́ẹ̀ ló ti kú lójijì lẹ́ni ọdún 22 lẹ́yìn tó gbé àṣejẹ tí oníṣègùn náà gbé fún lẹ́yìn tó gbé lura láti ṣe bí ọmọkùnrin níbi ìwà ìbálòpọ̀. Ìròyìn sọ di mímọ̀ pé ọkùnrin náà ló tẹ̀lé gbogbo ìlànà tí oníṣègùn ìbílẹ̀ náà sọ fún láti lo oògùn amúaralẹ̀ náà àti pé bó ṣe gbé lura tán ni oògùn náà gba òdì lára rẹ̀ èyí tó yọrí sí ikú fún un. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ó kéré tán ènìyàn 76,000 ni wọ́n ti yí ipò padà ní ìlú Lebanon láàrin oṣù mẹ́ta tí ìjà ìkọlù orílẹ̀-èdè Israel gẹ́gẹ́ bí àjọ ìṣọ̀kan àgbáyé United Nations fún ìwọlé-wọ̀de ti ṣe fi àkọsílẹ̀ náà léde. Ìròyìn sọ di mímọ̀ pé apá ẹnu ààlà bọ́dà ni wọ́n ti fi orí kó ìkọlù náà látìgbà tí ìṣẹ̀lẹ̀
ìṣẹ̀lẹ̀ náà ti bẹ́ sílẹ̀ nínú oṣù kẹwàá. Ìjà láàrin ikọ̀ ọmọ ológun Israel àti ikọ̀ ọmọ ológun Hamas. Orílẹ̀-èdè Israel ló ti ṣe ìlérí pé àwọn yóò máa ṣe ìpalára fún ikọ̀ ọmọ ológun Hamas látàrí bí wọ́n ṣe ṣe ìkọlù sí wọn lọ́jọ́ keje oṣù kẹwàá ọdún tó kọjá, níbi tí wọ́n ti ṣe ikú pa ènìyàn 1,140. Eléyìí ló ṣe okùnfà bí ikọ̀ ológun orílẹ̀-èdè Israel ṣe ṣe ìkọlù padà sí wọn ní ìlú Gaza, níbi tí wọ́n ti gba ẹ̀mí lẹ́nu 22,400 sókè, gẹ́gẹ́ bí ẹ̀ka iléeṣẹ́ ètò ìlera ikọ̀ ọmọ ológun Hamas ti ṣe fi àkọsílẹ̀ náà léde. Lákòótán, ìròyìn eré ìdárayá ní ìpalẹ̀mọ́ ìdíje AFCON. Agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Sam Sójè ló ti sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n sì ní àwọn iṣẹ́ kankan láti ṣe lọ́wọ́ ẹ̀yìn tí wọ́n bá fẹ́ jáwé olúborí níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON tí yóò máa gbìnàyà nínú oṣù yìí ní orílẹ̀-èdè Ivory Coast. Sam Sójè sọ di mímọ̀ síwájú pé akọ́nimọ̀ọ́gbá Jose Peseiro ló ti ṣe àkójọpọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọn kò dúró re fún ìdíje AFCON tí yóò máa wáyé ní ọjọ́ mẹ́jọ sí ìgbà tí a wà yìí. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ló ti wà lára àwọn agbábọ́ọ̀lù tí àwọn ènìyàn fi ojú sí lára láti rí ọwọ́ mú níbi ìdíje AFCON lórílẹ̀-èdè Ivory Coast. Sam Sójè ní àwọn agbábọ́ọ̀lù ọwọ́ iwájú ti pọ̀ ju àwọn agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn lọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles, èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ká tún máa lọ, ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Tinubu ni kò tí ì fi ojú kan oorun lórí ọ̀wọ́ngógó oògùn lílò. Ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ló ti ní owó òṣìṣẹ́ tó kéré jù yóò máa wá sí ìmúṣẹ lóṣù kẹta. Àjọ aṣọ́bodè ló ti rí ọwọ́ tó ọkọ̀ Agbeoworin tó kún fún owó rọ̀gbùrọ̀gbù. Àbúrò Nnamdi Kanu ti nàka ẹ̀sùn sí ààrẹ Tinubu àti gómìnà ìpínlẹ̀ kan. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi ọwọ́ òfin gbé àwọn afurasí 8 lórí ọ̀rọ̀ ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Plateau. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, ènìyàn 76,000 sókè ló ti pàdánù ẹ̀mí wọn níbi aáwọ̀ ti orílẹ̀-èdè Israel. Lẹ́ka ìròyìn eré ìdárayá, Sam Sójè ló ti ní ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọn kò pé tó ṣáájú ìdíje AFCON. Bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kànnì amóhùnmáwòrán BGI TV. Ká tó máa lọ, ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Ààyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire kàbìtì.